níbi tí Ṣìnà wọ ọkọ mi lára dé ó lè bá àwọn ọmọ wa sùn tójú bá po fírí ẹ tú wa ká o. Olúwatóyìn ló sọ bẹ́ẹ̀. Bó bá jẹ́ orí tẹlifíṣàn làwọn tọkọ-tìyàwó yìí ti ń fẹ̀sùn kan ara wọn ni níṣe lèèyàn ìbá kọ́kọ́ rò pé àwàdà kẹ́ríkẹ́rí ni wọ́n ń ṣe tàbí pé ipa tí wọ́n ní kí wọ́n ṣe nínú fíìmù ni, àmọ́ wọn kì í ṣe adẹ́rìn-pòṣónú rárá. Ohun tó sì jẹ́ ẹ̀dùn ọkàn wọn ni wọ́n ń sọ jáde pẹ̀lú bí ìyáálé ilé kan Olúwatóyìn Fáládé ṣe fẹ̀sùn kan ọkọ rẹ̀ ọ̀gbẹ́ni Ṣẹ́gun Fáládé nílé ẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ kan tó wà lórílẹ̀ Agége nípìnlẹ̀ Èkó pé àgbèrè ṣíṣe ti jàrábà ọkọ òun. Kinní náà ti wá kọjá gèjìá débi pé bóun ṣe ń wò ó yìí àfàìmọ̀ ni kò ní kí àwọn ọmọbìnrin tóun bí fún un mọ́lẹ̀ lọ́jọ́ kan tí yóò sì fipá bá wọn sùn. Torí ẹ̀ lòun ṣe rawọ́ ẹ̀bẹ̀ sí kóòtù náà pé ibi tóun bá ìrìn àjò ìgbéyàwó ọlọ́dún 11 òun àtọkọ òun dé yìí lòun ti fẹ́ dúró ní tòun, òun ò ṣe mọ́ kí kálukú máa lọ ńlọ ẹ̀. Ọjọ́ Ẹtì Friday ọjọ́ 19 oṣù karùn-ún yìí ni ìgbẹ́jọ́ náà bẹ̀rẹ̀ lórí ẹ̀sùn tí Tóyìn fi kan ọkọ rẹ̀ ọ̀hún. Tóyìn yìí ló wọ́ ọkọ rẹ̀ lọ sílé ẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ náà tó sì béèrè pé kí wọ́n tú ìgbéyàwó àwọn ká látàrí ẹ̀sùn àgbèrè tó fi kan baálé rẹ̀. Nínú àlàyé rẹ̀ níwájú adájọ́ ó lọ́mọ 2 lòun ti bí fún ọkùnrin yìí, obìnrin sì làwọn méjèèjì, ọ̀kan jẹ́ ọmọ ọdún 11 nígbà tọ́jọ́ orí èkejì kò jọ ọmọ ọdún 8 lọ. Tóyìn ní olúwa mi oníṣìná paraku ni ẹni tí mo fi ṣe ọkọ yìí, olójú kò mú òlọ pátápátá gbáà ni, kó ṣáàtì má fojú kan ìró àti síkẹ̀ẹ̀tì obìnrin ni, ó dìgbà tó bá dédìí ohun tí wọ́n róṣọ lé lórí náà. Ọmọ 2 ni mo ti bí kí n tó fẹ́, ọmọ ọdún 18 àti 15 ni wọ́n, gbogbo wa jọ ń gbé ni, àmọ́ ní báyìí ọkàn mi ò lélẹ̀ mọ́ nígbà tí mo rí bí àgbèrè ti ṣe wọ ọkọ mi lẹ́wù tó. Níṣe ló ń pààrọ̀ àwọn àlè ẹ̀bí ẹni pààrọ̀ ẹ̀wù, kò sóbìnrin tí kò lè kọnu ìṣekúṣe sí, kò tiẹ̀ ní ọ̀wọ́ elépìnì fẹ́mi ìyàwó tó fẹ́ sílé rárá. Ó ti sún mi pátápátá torí bó ṣe wà yìí kò lè yí padà, gbogbo ayé ti bá a sọ̀rọ̀ títí, agún ata lódó, alọ ata lọ́lọ́ lọ́rọ̀ rẹ̀, síbẹ̀ ìwà ata ò yí padà. Àgbèrè ẹ̀ kò sì jẹ́ kó rójú gbọ́ bùkátà lórí àwọn ọmọ débi tí yóò tọ́jú mi. Èmi nìkan ni mò ń forí fá gbogbo àtijẹ àtimu nínú ilé, tí mi ò bá lọ́kọ pàápàá ó sàn ju àkúkú ní ọkọ lọ. Olúwa mi, mo rọ̀ yín pé kẹ́ ẹ tú wa ká, mi ò ṣe mọ́ o, torí tẹ́ ẹ̀ bá tú wa ká màá wulẹ̀ palẹ̀ ẹrù mi mọ́, èmi àtàwọn ọmọ mi á sá lọ sí jìnnàjìnnà ni o. Nígbà tí wọ́n béèrè bọ́rọ̀ náà ṣe jẹ́ lọ́wọ́ ọkọ ẹ̀ Ṣẹ́gun ẹni ọdún 56, ó ní kò sírọ́ nínú ọ̀rọ̀ ìyàwó òun, ó ní kí wọ́n ṣáà bá òun bẹ̀ẹ́ kó má kọ òun sílẹ̀ ni. Ṣẹ́gun jẹ́wọ́ níwájú adájọ́ pé mi ò ní purọ́, lóòótọ́ ni mo máa ń kó obìnrin, mo sì máa ń gbé oríṣiríṣi obìnrin wálé pàápàá, ṣùgbọ́n mo ti ṣetán láti yí padà, mo ti ń bẹ̀ ẹ́ pé kó foríjì mí, màá jáwọ́, ẹ ṣáà máa bá mi bẹ̀ ẹ́. Wọ́n tún béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló rí sí ti àìtọ́jú ìdílé ẹ̀. Níṣe ni baálé ilé yìí sọ̀rọ̀ náà di àwàdà, ó ní olúwa mi, ẹ̀yin náà ẹ wojú ìyàwó mi, ẹ ò rí bó ṣe ń dán lójú táwọ̀ ẹ̀ jọ̀lọ̀ ni, ṣé ẹni tẹ́yìn náà rí yìí jọ ẹni tọ́kọ ń fìyà jẹ? Àìpẹ́ yìí ni mo ṣẹ̀ṣẹ̀ ra fóònù ọwọ́ ẹ̀ yìí fún un, èmi sì ni mò ń sanwó iléèwé àwọn ọmọ wa. Ṣẹ́gun ní òun ò fara mọ́ ẹ̀bẹ̀ ìyàwó òun o, ó ní kílé ẹjọ́ má ṣe tú àwọn ká, ó lóun máa ṣàtúnṣe tó bá yẹ tí wọ́n bá lè fóun láàyè lẹ́ẹ̀kan sí i. Lópin atótónu wọn, adájọ́ Adéwálé Adégòkè tó jẹ́ alága kóòtù náà sún ìgbẹ́jọ́ sí 30 oṣù karùn-ún ọdún yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.